what we want from President Tinubu. Àwọn Fúlàní ò lè ṣe fún wa, àwọn Igbo ò lè ṣe fún wa. Legitimate wa ni, right wa ni, nǹkan tá fẹ́ ni. A sọ pé number one nǹkan tá fẹ́ ni pé a fẹ́ Ọya state. A fẹ́ local government 12 tó wà ní Kwara state tó ti ń sọ Yorùbá bíi Àṣà local government, Èkìtì local government, Ìfẹ́lódùn local government, Ìlọrin East local government, Ìlọrin South local government, Ìlọrin West local government, Ìrẹ́pọ̀dùn local government, Ìsìn local government, Mòró local government, Ọ̀fà local government, Òkè-Àró local government, and Ọ̀yún local government. Local government méjìlá nínú 16. A fẹ́ jẹ́ kí Tinubu bá wa sọ wọ́n di Ọya state. Àwa máa jí ẹ̀ pẹ̀lú Western Nigeria. Nǹkan lẹ́ẹ̀kejì tá máa bèèrè lọ́wọ́ President Tinubu tó bá ti jàre ni pé a fẹ́ Ògùn state ní Kogi. Àwọn local government 6 kan wà ńbẹ̀ tó jẹ́ pé ilẹ̀ Yorùbá ni wọ́n, Yorùbá náà ń sọ. Àwọn local government bíi Ìjùmú local government, Kababunu local government, Lọ́kọ́jà local government, Mọ́pamọ̀ró local government, Yagba East local government àti Yagba West local government. A fẹ́ kí Tinubu sọ local government 6 yìí di Ògùn state. A wà á di Ògùn state yẹn mọ́ Yorùbá Western region. Number 3, nǹkan kẹta tá fẹ́ kí President Tinubu ṣe fún wa ni pé local government 25 ló wà ní Delta state. Ṣùgbọ́n 3 nínú 25 yẹn àwọn ọmọ Ìṣẹ̀kírì ni. Ìṣẹ̀kírì dẹ̀ jẹ́ ilẹ̀ Yorùbá. Àwọn local government yìí ni Warri South local government, Warri North local government, and Warri Southwest local government. Local government 3 yìí ní Delta state. A fẹ́ kí Tinubu bá wa sọ wọ́n di Ìṣẹ̀kírì state. Kó wá hà di state yẹn mọ́ Western Nigeria. Again, Àkókò Edo local government ní Edo state, ilẹ̀ Yorùbá ni. Èdè Yorùbá náà ń sọ ńbẹ̀. A fẹ́ kí President Tinubu tó bá ti jàre kó mú local government yẹn kó àdì ẹ̀ mọ́ Ondo state. Nǹkan kẹrin nìyẹn. Nǹkan karùn-ún tá fẹ́ lọ́wọ́ President Tinubu ni pé gbogbo state yìí, Ọya state, Ògùn state, Ìṣẹ̀kírì state, Lagos state, Ògùn state, Ọ̀yọ́ state, Ondo state, and Ọ̀ṣun states, and Ekiti state. A fẹ́ kí President Tinubu kó sọ wọ́n di region kan tá máa pè ní ilẹ̀ Yorùbá or Yorùbá region or Western Nigeria. Èyíkéyìí tí President Tinubu bá fẹ́. Nǹkan kẹfà tá fẹ́ lọ́wọ́ President Tinubu ni pé a fẹ́ kó dálẹ̀ Nàìjíríà padà sórúkọ tá a fi sọ. Igbo ló sọ di Federal Republic of Nigeria. Orúkọ tí gbogbo wa agree ni Federation of Nigeria. A fẹ́ kí President Tinubu bá wa dá orúkọ yẹn padà. Kì í ṣe pé kó wá dá orúkọ yẹn padà nìkan, kó wá return wa padà sí regional government. Òun náà ti sọ, ó ní òun ò believe nínú one Nigeria. Òun believe nínú decentralized democracy. So nǹkan kẹfà tá fẹ́ lọ́wọ́ President Tinubu ni. Nǹkan keje tá fẹ́ lọ́wọ́ President Tinubu ni pé a fẹ́ padà sí parliamentary system. A fẹ́ presidential system mọ́. Tá bá fẹ́ jàre Nàìjíríà, èèyàn á lọ sílẹ̀ Haúsá, èèyàn á lọ sílẹ̀ Kanuri, á wálẹ̀ Yorùbá, á wá sílẹ̀ àwọn South, á lọ lẹ̀ àwọn Igbo, á lọ sí Middle Belt, á máa campaign káàkiri. Ó ti wọ́n jù. Ẹni tó bá lówó làmìlaka ló lè ṣe. Ẹni tó bá lọ́pọlọ tí ò bá lówó ò ní lè jàre. A fẹ́ system yẹn mọ́. Ẹ̀yin tẹ́ ẹ sọ pé youth ní ẹ̀yin ló jẹ́ kẹ́ reject presidential system tó ló ti wọ́n jù. Tí èèyàn bá fẹ́ jàre Nàìjíríà, á lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Nǹkan tá agree sí kọ́ nìyẹn. Tí èèyàn bá fẹ́ jàre orílẹ̀-èdè Nàìjíríà, pátì ẹ̀ ló máa yàn. Á lọ campaign níbi tó ń gbé. Tó bá wọlé, tó bá jẹ́ leader pátì ẹ̀, gbogbo tó bá ti ṣe election pátápátá, pátì tó bá ti ní majority of the MP, ibẹ̀ ni president á ti wá. This way, ẹni tó bá lọ́pọlọ á lè máa jàre, kò ń ṣe ẹni tó bá lówó nìkan. So ẹ̀yin youth gangan ló jẹ́ kẹ́ reject presidential system nítorí pé ó ti wọ́n jù.
tá a bá padà sí parliamentary system, ẹni tó bá fẹ́ jà rẹ̀ á lọ sí ibi tó ń gbé, ibẹ̀ ló máa ti sọ pé káwọn èèyàn dìbò fóun. tó bá ti dìbò fún, tí pátì ẹ̀ bá ti ní majority, tó jẹ́ pé òun ni leader pátì yẹn, òun ni ó jàre Nàìjíríà. This way ẹni tó lọ́pọlọ ni ó máa jàre, iṣẹ́ ni tó lówó. Nǹkan kẹjọ tá a fẹ́ kí President Tinubu ṣe fún wa ni pé agbára federal government ti pọ̀ jù. Ẹ wo Buhari, ó sòṣì ọ̀rọ̀. Àwọn ọmọ Ìgbò, even though gbogbo alamọ̀ kan parọ́, wọ́n láwọn fẹ́ lọ. Ṣèbó jẹ́ kó sọ fún wọn pé ókè o, ẹ ṣe referendum nílẹ̀ Ìgbò nìkan o. Irọ́ o, ìbọn ló fàyọ sí wọn. Agbára president ti pọ̀ jù. Ẹ wo Buhari again. Ó ní nǹkan tí Sunday Igboho ń ṣe ò dáa. Ó kó àwọn ọlọ́pàá wá látàbújá. Kì í wá ṣàbújá nìkan. Ó lọ rẹ́ǹtì àwọn tọ́ọ̀gì láti Niger Republic and Chad Republic kán lọ yìnbọn pààyàn lé Sunday Igboho. Agbára burúkú ló pọ̀ lọ́wọ́ president Nàìjíríà. Tó bá jẹ́ pé kò nírú agbára yẹn ni, kò á lálàáfíà nínú Nàìjíríà. Ṣùgbọ́n agbára ti pọ̀ jù lọ́wọ́ president Nàìjíríà. 68 functions ló ní. Bí American president ṣe ní agbára káàkiri gbogbo ayé, functions méje péré ló ní. Prime Minister United Kingdom, function 9 péré ló ní. Ẹ̀yin ẹ wo nǹkan kan, kò sẹ́ni recognize Nigeria outside Nigeria. Buhari ò lè dúnkokò mọ́yàn kankan outside Nigeria. Ṣùgbọ́n nínú Nigeria, ó ń pààyàn bó ṣe wù ní. Olórí burúkú ni máà ní ẹ̀. Ẹ wo Amẹ́ríkà. Bí president wọ́n ṣe lágbára, kò síbi tí ò lè gbógun lọ káàkiri gbogbo ayé. Ṣùgbọ́n àwọn ọmọ ìlú ẹ̀ wọ́n máa ń sọ̀rọ̀ sí ẹni àòrí. Nǹkan tó ń pè nílùú nìyẹn.